òwe Yorùbá kan tó ní ọwọ́ epo láráyé ń báni lá wọn kì í báni látẹ̀jẹ̀. Èló ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó báyìí pàápàá nínú ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW, èyí tí alága wọn Alhaji Musili Ayinde Akínsànyà ẹni tó pè yàn mọ́ sí MC Oluomo tó ti fẹ́ gbé ipò ẹ̀ sílẹ̀ fún akápò ẹgbẹ́ náà Alhaji Mustapha Adékúnlé ẹni tó pè yàn mọ́ sí Mustapha Sego. Ó sì jẹ́ wípé ẹ̀yìn Mustapha Sego ní ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ olórin pàápàá wọn ní fújì àtàwọn òṣèré tíátà iná tó ti ń fọgbọ́n sá lọ báyìí o. Ẹ rántí wípé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí MC Oluomo jáwé olúborí láti ṣe sáà ọdún mẹ́rin ìyẹn sáà kejì fún ẹgbẹ́ onímọ́tò NURTW, ó ní àwọn alágbára ìpínlẹ̀ Èkó lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n gbé ìgbésẹ̀ tán sì pàṣẹ pé kí MC Oluomo fi ipò náà sílẹ̀ fún Mustapha Sego kó sì máa lọ sí ìlú Àbújá láti ṣe ààrẹ ẹgbẹ́ NURTW. Bó tilẹ̀ jẹ́ wípé ipò ààrẹ NURTW tí wọ́n ní kí MC Oluomo lọ dì mú ó ju ipò alága NURTW ìpínlẹ̀ Èkó lọ, ṣùgbọ́n tí kò ní owó lórí tó sì jẹ́ pé ipò alága ìpínlẹ̀ Èkó lówó lórí ju ipò ààrẹ tán ni kó máa lọ. Látìgbà tí wọ́n ti wá kéde Mustapha Sego tí MC Oluomo náà ti nawọ́ ẹ̀ sókè níṣe ó ní àwọn gbajúmọ̀ òṣèré àwọn olórin tó máa ń forin kí MC Oluomo tóun náà sì máa ń fún wọn lówó dáadáa iná mà ti ń fọgbọ́n láti ń sálọ sẹ́yìn Mustapha Sego. Àwọn tó súnmọ́ Mustapha Sego tí wọ́n tú àṣírí fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ni látìgbà tí MC Oluomo ti nawọ́ ọkùnrin náà sókè tó ti juwọ́lẹ̀ pé òun ni alága báyìí níṣe ni ìpè orí fóònù àwọn tí kì í pe Mustapha Sego, àwọn tí kò fẹ́ bá aṣọ rẹ̀ tẹ́lẹ̀ pàápàá àwọn obìnrin onítíátà òní ló mà ti wá pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó jẹ́ pé wọ́n sì ti ń fọgbọ́n padà lẹ́yìn MC Oluomo. Wọ́n ní bá tilẹ̀ mọ̀ jẹ́ pé wọ́n mọ̀ pé MC Oluomo gbogbo ìgbà ló máa ń ṣàánú nítorí pé ó lawọ́ púpọ̀, ṣùgbọ́n pẹ̀lú bí agbára ṣe ti bọ́ máa lọ́wọ́ lẹ́kọ̀ọ́ yìí wọ́n ní bó bá ná náírà 10 tẹ́lẹ̀ yóò sọ di náírà 5 nígbà tí owó kò fi bẹ́ẹ̀ wọlé dáadáa bíi ti tẹ́lẹ̀ sí lọ́wọ́ mọ́. Ní báyìí ẹ̀yìn Mustapha Sego ni wọ́n lọ́pọ̀ àwọn gbajúmọ̀ olórin àti onítíátà ni wọ́n ń sá lọ báyìí o láti lè rí owó àti ojú rere gbà. Kódà àwọn alága kéékèèké ti ẹgbẹ́ onímọ́tò yan àwọn branch chairman ní Èkó tí wọ́n máa ń wà tó máa ń kawọ́ sókè sẹ́yìn MC Oluomo wọ́n ti ń padà lọ sẹ́yìn Sego báyìí o. Kódà ọ̀pọ̀ wọn ló ti ń fi àwòrán Sego ló ti fi ń rọ́pò MC Oluomo ní gáréèjì mọ́tò wọn báyìí tó sì jẹ́ pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹ̀yìn Sego Mustapha Sego ó ti ń kún báyìí o tó jẹ́ pé òun ni wọ́n ń pè ní ọ̀gá ńlá báyìí tí wọ́n sì ti ń fi ọgbọ́n tó fi padà kúrò ẹ̀yìn MC Oluomo.